ó gbẹnu tán o, ẹ̀gbọ́n bàbá Mohbad náà ti jáde sọ̀rọ̀ àwọn ohun tó sọ kọjá bẹ́ẹ̀. Bí onífá kan bá gbé ọ̀pẹ̀lẹ̀ rẹ̀ sọ́lẹ̀ tó sọ pé ìjà tó ń lọ láàrin ẹbí bàbá Mohbad àti ìyàwó ọmọ rẹ̀ máa tó parí, ó yẹ kí wọ́n sọ fún oníṣègùn pé irọ́ ńlá ló ń pa, nítorí pé ọ̀rọ̀ náà ti di ẹgbìnrin ọ̀tẹ̀ báyìí. Bí wọ́n ṣe ń pa ọ̀kan ni òmíì ń rú. Obìnrin kan tó pe ara rẹ̀ ní ẹ̀gbọ́n bàbá Mohbad ló tún bọ́ síta báyìí tó sì bẹ̀rẹ̀ sí sọ àwọn ọ̀rọ̀ tí kò ṣeé gbọ́ nípa ìyá tó bí Mohbad àti ìyàwó ọmọ rẹ̀ Ọmọ́wùnmí. Ẹ̀gbọ́n alàgbà Joseph Alọ́ba yìí sọ pé gbogbo àlùwàlá ológbò tí ìyá olóògbé náà ń ṣe tó ń pariwo kiri pé kí wọ́n jẹ́ kí wọ́n sin òkú ọmọ òun àti pé bàbá Mohbad ló ń dá àwọn dúró tí kò jẹ́ kí àwọn sin, ọgbọ́n àti kẹrànjẹ lásán ni. Ó ní kí wọ́n yé bá bàbá Mohbad wí, kí wọ́n fi í sílẹ̀ ní tiẹ̀ jẹ́jẹ́. Ìyá yìí ní kì í ṣe pé obìnrin náà nífẹ̀ẹ́ ọmọ rẹ̀ tó bẹ́ẹ̀ ló fi ń pariwo èké tó ń pa pé bàbá olóògbé náà ní kò gbà kí wọ́n sì kú ọmọ rẹ̀, gẹ́gẹ́ bó ti ṣe fẹ̀sùn kan àbúrò òun lórí fídíò kan tó gbé jáde. Ìyá náà ní gbogbo ohun tí mò ń sọ pátá nípa ìyá Mohbad yìí ó dá mi lójú ju àdá lọ. Kì í ṣe pé ó nífẹ̀ẹ́ olóògbé tó bẹ́ẹ̀ ló ṣe ń pariwo tàbí sunkún ẹlẹ́yà káàkiri báyìí. Kì í ṣe òbí tó dáa rárá o. Ẹni tó jẹ́ pé ṣe ló gbàgbé olóògbé náà àti àbúrò rẹ̀ sílẹ̀ tó sì lọ́ọ́ fẹ́ ọkọ mìíràn láì bìkítà pé àwọn ọmọ òun kéré lọ́jọ́ orí. Oníṣìná ni, kò mọ̀ ọkọ̀ rárá, kò sẹ́ni tí kò lè tẹ́lẹ̀ ẹ̀ sílẹ̀ fún. Adógán ni, kò sẹ́ni tí kò lè to igi sí i. Èyí gan ló fà á tó fi kúrò nílé àbúrò mi nítorí pé ọkùnrin mìíràn ló fún un lóyún tó fi sá lọ nígbà náà. Kò sì dá mi lójú rárá pé ọ̀rọ̀ òun àti ìyàwó ọmọ rẹ̀ wọ̀ dáadáa báyìí. Ṣé àwọn àgbà bọ̀ wọ́n ní ẹgbẹ́ ẹyẹlẹyẹ ń wọ́ tẹ̀lé lẹ́yìn? Oníranù kan náà làwọn méjèèjì yìí ní ìyẹn lọ̀rọ̀ wọn ṣe wọ̀ tí kò sí fi ẹnìkankan tó lè rí àárín wọn rárá. Ṣé ló yẹ kí ìyá Mohbad faṣọ bojú? Ọ̀rọ̀ kò tọ́ sí i lẹ́nu rárá. Ó níye ìgbà àti ọdún tó fi sátẹ̀lé ọkùnrin mìíràn lọ. Oyún tó ní fọkùnrin àjòjì náà nígbà tó wà lọ́dọ̀ bàbá olóògbé ló fi sá kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀. Kò sí bójú wẹ̀yìn rárá àfìgbà tọ́mọ náà tójú bọ́ dáadáa. Kódà ọmọ òun fi ọ̀rọ̀ náà kọni nígbà kan tó sọ pé ọdún 10 gbáko lòun ò fi fojú kan ìyá tó bí òun. Ṣé abiyamọ gidi kan á wá ṣe bó ti ṣe yẹn? Ọ̀rọ̀ òun àti Ọmọ́wùnmí dọ́gba lẹ kò ṣe gbọ́ ariwo ìjà láàrin àwọn méjèèjì rárá. Wọn kò ṣe mí ò gbà rí, kò sẹ́ni tí kò lè bá wọn sùn. Bí èèyàn pè wọ́n ní ajá, onítọ̀hún kò sì sọ rárá. Ẹni orí ó bá lọ ni wọ́n. Inú ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ọmọkùnrin yìí ní kò dùn sí bí àwọn mọ̀lẹ́bí náà ṣe ń bá ara wọn jà lórí ikú ọmọkùnrin náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.